Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Governor, Your Excellency, Kábíyèsí, àti Apẹ́lórí, àti Apẹ́lẹ́sì, àti gbogbo ẹ̀yin ìyáde, and all the dignitaries. Speaker, our time is not speaking. Ajẹ́ pé jẹ́ yàtọ̀, èyí tí wọ́n bá speak, wọ́n speaking. If you do not speak, you will not speak. Bàbá, ìpara ilé ara yín wà lé o. Amen. Chairman Kano, Lagos State. Chairman Kano. I want to beg you guys to shift to the side. You're blocking people's view. Please. Shift to the side. You're blocking people's view. Your camera can capture anything. If you want to, but we just come to this side a little bit. God bless you guys. Hello. One thing, everyone. Owó ọgbọ́n ni pé aago mẹ́wàá la máa bẹ̀rẹ̀. Yes. Kò dáná. Everything. Dókítà péyàwó mi. When Aago you mọ́kànlá. the past wife, Máa mú ti múra pé aago mẹ́wàá let us prepare for 10. pàdé mi. Wọ́n á fi sí ọkàn pé màá ní ṣe pàdé kan ní aago mẹ́rin. But I can do a meeting by 4. Nígbà tí títà rí pé mo fẹ́ lọ, When we realize ó that ní mi ò lè lọ láì sọ. we can take that about Ẹ̀yin lẹ ṣe kí to us. ẹ̀yin lẹ ṣe kí fún. This part of money, Ọjọ́ ọ̀rọ̀ tí mo mọ̀ lọ́gbẹ̀ ẹ̀rọ mi. Ọmọ ẹni ipò ètò ojoojúmọ́ ni wọ́n máa dúpẹ́. Ọpẹ́ ní ètò ọjọ́ ọpẹ́ lòdì. today is the Thanksgiving Day. Sometime day on the Padà wá báyìí. still coming back to Ọlọ́wọ́ it. Ọlọ́run Olódùmarè. Thank God Bẹ́ẹ̀ ni mo ṣe Almighty. fún un. Torí Us. wa lára ṣe máa ń sọ ní gbogbo ìgbà. We say all the time. Bí àkókò mi kú ìwà náà fi Tell bá aṣọ yìí. bámu Ẹ kò bá aṣọ sí. Easy. Ẹ máa ṣe everything tẹ bá fẹ́ ṣe. ní ṣe máa ń sọ ní gbogbo ìgbà. Like Baba Pastor Josh this all the Ìwọ time. náà dẹ̀ ṣe àlàyé And also explaining ìta wà lónìí. where we are today. Díẹ̀ nù, díẹ̀ nù. What we are
little that we have seen, Wọ́n gbogbo ìṣòro tá a ní. all the problems that we have, Àlejò. Àlejò. Pẹ́ lọ́wọ́ ẹ̀. please thank you. Pẹ́ lọ́wọ́. Ẹ́tà fi hàn ẹ̀yin tẹ́ ẹ dóbìnrin o. Our mother is not showing you women. Ọmọdé ni yín o, àgbà ni yín o. Bí wọ́n ṣe kí akọ ẹni. How you reach your husband. Orí báwọn kan rẹ́rìn. When people are laughing, Sarah pe Ọlọ́run ní Ọlọ́run. Sarah called Ọlọ́run àgbà. God. Abraham ni wà mí. Abraham is Lord, our Lord. Ọlọ́run Olódùmarè ó pè ní Ọlọ́run. Call God, Ó God. wá pe Abraham And Abraham, ní Lord, wà mí. Lord. It's important. Ó ṣe pàtàkì. Rò pé tí báwo mú Bíbélì. Check into the Bible. That Jesus Christ himself, Jesus Christopher, greatest evangelist, Majinri, Paul. And in his letter to the Colossians, nínú lẹ́tà rẹ̀ sí àwọn Kólósè, ó ní kí aya says us tẹríba fún ọkọ. honor your husband. Láti kọ́ ẹ̀kọ́ Sunday school. During this Sunday school, Ní pé kí ọkọ kó tẹ aya mọ́lẹ̀ kó fi ṣe. not saying that your husband should stand with your wives. Wá dáwà wá pèlú pé ọkọ Not say husband, ata aya ni ata. wife, Àwọn méjèèjì senior boss. wọ́n wà ká pátápátá àti Senior boss ká ata. and the most senior. Nígbà tá a bá ṣe bẹ́ẹ̀, Would you like this? èyí dùn. Yàtọ̀ àwọn ọmọ Your children, á ní ẹ̀kọ́ tó dáa. you will have good lesson. Ṣé yẹn àríkọ́gbọ́n ni ẹ̀rọ pé Okay. kábíyèsí mo wá wá sọ́dọ̀ yín o. How about Èmi jọ wà London ni, Baba àtúnjọ wà New York ni. and New York City as well? Esther ẹni máa gbé Ọ̀ọ̀ni Person that will take lọ money London máa gbé lọ New York. to Láwọn New nípa York, pọ̀. Tó o tún wá máa gbọ́ Básanjọ́ and you have to take a bus Lẹ́yìn. to go again. lọ London London, lọ New York New York, lọ Tafawa Balewa Square. TBS. Ṣé ẹkú àdóòtì Thank you. lọ́rùn àdóòtẹ̀yìn náà Amen. lọ́rùn ní padà lẹ́yìn. Amen. Ẹni bá máa wọ́wọ́ ẹ̀ You know how to wash your hand. ábàlàdé. You will die Èmi ò with mọ̀ bó your ṣe ń ṣe o, bẹ́ẹ̀ bó bá ṣe ń ṣe The way you are bẹ́ẹ̀ dying, ló máa ṣe. you should continue like that. Ní irú àkókò báyìí, In a time like this, always very difficult. What should we do? Ẹ̀jẹ̀ kọ́ pàtàkì a great lesson that I believe we are learning work is literally an evangelist, fún àwọn your ajíhìnrere work
láti ṣiṣẹ́. As somebody working hard in the vineyard of God, Bẹ́ẹ̀ ti ṣiṣẹ́ nínú ọgbà àjàrà Olúwa. that as always, there's something to there's a bit of numbers. The spiritual truth. And it will get into your hands. Host will continue to be expanded. Amen. Ó bá pè mí, ara mi balẹ̀, tó o pè mí sí tí mi ò. Láti ó dáṣọ ìfún mi, When there is so strong, ó yá kó eléyìí. and they now bring this garment out. Àmọ̀dé bí mo gbọ́. When Daddy gets here, he off the dress he was bringing from his home. He wore this garment. Àwọn kan rí mi, The tó mọ̀ people pé saw bẹ́ẹ̀ her. ni London. When Daddy wear this garment in London, Àwọn kan rí mi, Some wọ́n ní saw fọ́tò her. mi, wọ́n ní ilé aṣọ ni. Aṣọ orí èwo. Daddy said, which kind of Aṣọ cloth Ọlọ́run. is the cloth of God? Ọlọ́run ò ní dójú ìgbàgbọ́ ẹ̀. And Jesus. Ẹ̀mí ò ní Ọlọ́run ò ní jẹun tí máa Ọlọ́run ò ní jẹun ní ìdìbò nígbàgbọ́ tẹ̀lé mi. Aṣọ tí mo dẹ́wọ̀ aṣọ tí mo bá wọ̀ bá fi hàn kò nígbàgbọ́ sí mi. Bá fẹ́ fi mi rẹ́rìn kó fi mi rẹ́rìn. You want to laugh to your Bible, you laugh. Ẹni bá fẹ́ fi mi rẹ́rìn kó fi mi dàgbà. Very quickly. Mọ̀ pé aṣọ ńlá kọ́ lè yàn lá o. Ṣùgbọ́n But anywhere you are, you'll be able to perform. anywhere you are in any situation, you must be able to show that wọ́n pe orúkọ ẹ̀ mọ́ Jésù Olúwa wa Kristi. The name with the name of the Lord Jesus Christ. Mẹ́tò pé gọ́ọ̀nà wa mi. Yóò mọ̀ àwọn kan pè ọ́ lóníjó. Maybe you don't know that they call you a dancer morning. Ẹni inú ẹ̀ bá dùn ní ìjó. A joyous person will dance. Ó lè máa jó. Amen. Láàárọ̀. Amen. Amen. Torí Ọlọ́run á jẹ́ kí mi ọmọ àdúgbò. Amen. Àwọn tí ò bá jó ẹjọ́ People that ọdún want to lọ́dún. dance. Ọlọ́run á pa ọ́ lẹ́rìn. Amen. Ọlọ́run á jẹ́ olè máa jó. Amen. Ìtìtì ni ẹ bá pàdé kí mi náà ò dúdú wọn náà ò dúdú. Amen. Wọ́n lẹ́yìn ìgbà tó bá wá jó After dancing, wá sir, ṣiṣẹ́ tó dáa ní Ọ̀ṣun state o. you will have to do a very great work. Kábíyèsí. Pẹ́ lọ́wọ́ yín. By thanking your knee, Bẹ́ẹ̀ ló ti. for standing by him, Àní gómìnà. by standing by the Ẹ ló governor, ti. for standing with the Gómìnà governor. náà ló ti. Wá dúró tẹ̀lé méjèèjì. Amen. Ẹ̀yin bá mi tẹ́ ń ṣiṣẹ́ nínú ọgbà àjàrà Olúwa. Those that are working in the vineyard of God, This is not a particularly easy art. But then what do we do? Because you are the shepherd
Ẹ̀yin ni olùṣọ́ àgùntàn. Flock are looking up to you in a situation that there are so much uncertainty, so much insecurity, much instability. Tí àwọn nǹkan òjò dáradára. And yet, are looking up. You have to do your best. Láti ṣe But part of your best is that you have to pray. Because I believe that gbàgbọ́ wípé whatever situation, ipò ìlú bá wà. you have to pray. And I believe very strongly that God who has created Nigeria, Wá sí gbàgbọ́ not created Nigeria perfectly. And if we continue to pray earnestly, best, at the right time, because God has His time and His purpose Wọ́n sì ní and His will àti for Nigeria. fún orílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run wá ṣe dáadáa fún Nàìjíríà o. Àmín. Lórí adé. Ó ṣe sọ kábíyèsí ọ̀dẹ òjìnà sí gọ́vnà kábọ̀ òjìnà sí ẹ bá wọlé yẹ̀wò ẹ bá rò kó yẹ kẹfọ́ ní gọ́vnà náà bá fẹ́ kẹ́ ẹ ṣe What God wants associate you to do, line. ẹ wá sowọ́pọ̀ We join hands together. ajẹ́kí We ní Ọ̀ṣun state kí Ọ̀ṣun state tó wá become state of Ọ̀ṣun. an example state for all other states. Nàìjíríà ló ṣe fún àwọn ìpínlẹ̀ tó kù. And you can do it. And you can make it happen. Governor, ó ti pé láìpẹ́ láì jìnnà, àpé mi sí Ọ̀ṣun. Son that we invite to Àwa Ọ̀ṣun. Bàbá wo kọ́? bàbá pé mi ti ń bá wa ń gbó jẹun sí Ọlọ́run. Every time we eat, Ó jìnnà kábíyèsí Ọ̀ṣun. Kábíyèsí Ọ̀ṣun. Tí mo bẹ gbogbo wa, ọkùnrin ló. Òjíṣẹ́ ní àgàrà lọ́rùn. Gómìnà àti spíkà bí adé pé we have no other country now yes. and we have to join hands Àti láti ṣọwọ́ papọ̀. make Nigeria what God has created it to be. Láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ bí Ọlọ́run Because what we are now and where we are is not where God wants us to be. Ìṣe tó yẹ ká wà lọ́wọ́lọ́wọ́ la wà. As at where God wants to be. Where God wants to be. Your mom. Your mom, we are gave me correct. Abuse. You are due. You are men. And authority. It's about the people. Ní bàbá wa. Nílẹ̀ káàró jíire, lọ́wọ́ ìjìbá àti respect authority.
fiṣẹ́ lẹ̀ padà sílé yìí lọ́wọ́ nàìjíríà rí ká sí ká máa wà bẹ́ẹ̀ tó fi máa kú. And nílẹ̀ káàárọ̀ oòjíire àwọn ọmọ tí ó bá bí ire yóò ní bọ̀wọ̀ fọba. Ní àkì You have to honor the king. àkì ìkọ́ba náà wò. We don't greet Ẹ̀yin king àrùn while bá fi standing. lọ́wọ́ ní jẹ́ kémi rọ́bà fi o. Ẹ̀sà ìwọ ni àbúrò ahẹ́ láti jẹ́. Ṣé ẹ̀yin jẹ́ ẹ̀sà ni? Isi Amoja. Ẹ̀sìn ní òní rí ọ̀nà alára fi o. Ìdánwò tí mo inú bá ní gọ́ọ̀nà láti tẹ̀lé pa. Bá a wù àtúntì bí ẹ tó kù díẹ̀ kí a tó àpèrè àwa sí àná. Àjọmọ̀ tí mo gbé náà wà tó wù mí. Yàrá ni o. Ṣé yẹ kó o ṣe ni o ṣe yẹ kó o It's ṣe. not to do it. It is not to be. Àbádẹ́ sọ fún tí ò bá gbọ́. You have advice you and your fellow listen. Pé ó kan ẹ̀tẹ̀ níwájú. Ó jẹ́ ẹ̀sìn gbọ́ràn. Ẹni kó máa gbọ́ràn bó ṣe ń bọ̀. You should listen. You always listen. He's a good listener. Kó máa pé ní ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ. Ní bárí ni mo sọ. What's that? Ní sàgbọ́ràn mo sọ fún ọ pé ò gbọ́ràn. Àwọn tí ò gbọ́ràn á mọ̀. Those that are not in this, are not in this time, we know them. Aṣọ mi jẹ. Amen. Tó ń bọ̀, á tún dá á tún pẹ̀lú. Amen. Pé ọmọ òkè. Amen. Ayé ò ní kọ́ rẹ̀ sí ẹgbẹ́. Amen. Ó ṣe Thank you. a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n Let's thank you, everyone. wáyà ní The choristers, àwọn lọ́jà Army of Salvation, tàbí High Commissioner. ẹ́ High Commissioner ẹ̀ máa dúpẹ́ o. wá wọ́n ti kó sọ fún mi pé high commissioner máa wá wọ́n ní yóò bá ti pé yóò wá yóò wá then you say, wọ́n bá mi ní high commissioner yìí pé orúkọ Nàìjíríà ga ní UK fún àgbàdo jẹ́ high commissioner. Nigeria, the UK. Ọlọ́ àbí ìpèpè kó wálé àbúrò pọ̀ bẹ́ẹ̀ Esther pé kó kọmíṣánná ń pọ̀ lé. Àṣẹ Èdùmàrè ni wọ́n tún máa padà lọ àbá ti UK sọ pé à ń fẹ́ wọn. UK said that we still need him. Ẹ padà lọ. Ẹ lọ sí Esther ó lè tún padà lọ má lè tún fún iṣẹ́ mi Ọlọ́run lè pèsè iṣẹ́ mi tó tún máa ṣe lé ojú kájú yẹn lọ. Bí láti sọ yẹn o Is what I was ẹ saying. máa kí ẹ Mark o it. ẹ máa kí ẹ o. Mark it. Ambassador Sharafa lè tún níṣẹ́ tó máa ga jù tó ṣe àmì lọ. àṣẹ. Amen. Bẹ́ẹ̀ ṣe sọ tí The same way Bobby said that of Adeleke, tó dẹ̀ ṣe and it come to pass. Ambassador Sharafa. Iṣẹ́ kan parí. Iṣẹ́ mi máa ṣe agbára rẹ̀. Amen. Ìyàwó tèmi náà wà ń bí.
Italia. Wow. Especially. Ṣiṣẹ́ tí ẹ̀ bá ṣe pé kó máa ṣe tó bá kù díẹ̀ kí àkókò jẹ mọ́ bí jẹ́nẹ́rà lòun náà ṣùgbọ́n jẹ́nẹ́rà lèmi náà ṣùgbọ́n jẹ́nẹ́rà kan jẹ́nẹ́rà. General is greeting General. Ẹ ṣe pọ̀ ní owó tí yóò mọ̀ Amen. nínú àdúrà. God will expand your coast. Whatever you are doing, God will bless it. Amen. Thank you very much. Orin mo fi bẹ̀rẹ̀, That is started with a song, orin náà ni mo fi parí ẹ̀. and we end it with a song as well. Let me do it now. Alẹ́ kan. Tí o bá rò pé mo ní kankan láti fi dúpẹ́, má bàa wà pọ̀ lẹ́yìn. Ó yá o. Ọpẹ́ mi kò tó. Ojoojúmọ́ ni ó máa dúpẹ́. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.